Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, a kú gba gbogbo wa, a kú ọ̀sán, a kú àárọ̀, a kú alẹ́, a kú gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ wa. Lásìkò tẹ́ wà níbikíbi tẹ́ ti ń gbọ́ wa. Àbọ̀ Ọlọ́run á dájú lórí wa o. Ẹ ṣeun. Ẹ ṣeun bá mi subscribe, tẹ́ ń share, tẹ́ dẹ̀ ń like ẹ̀. Ọlọ́run á like yín o. Á nífẹ̀ẹ́ gbogbo yín o. Àánú Ọlọ́run, ààbò Ọlọ́run kò ní fi yín sílẹ̀ o. Ní agbára Kristi Jesu, Olúwa wa. Amen. Ṣé ẹ mọ̀ pé mo sọ fún wa pé a máa fún yín ní update gbogbo bó ṣe ń lọ. A máa wọn síwájú, a máa wọn sétí gbọ́ yín. Orí tàbá sọ fún yín, tàbá notice yín, tàbá máa update yín, ẹ ní mọ̀ bó ṣe ń lọ. Bẹ́ẹ̀ ni o. Wọ́n ní àná òde yìí ní ìrọ̀lẹ́ àná. Wọ́n ní kábíyèsí ránṣẹ́ pé Naomi pé kó wá. Nǹkan kan tí mo kàn mọ̀ fún wa ni pé Naomi dé wá dé ní ìrọ̀lẹ́ lánàá yẹn. Wọ́n ní olórí, wọ́n ní Tóbi ló kọ́kọ́ rí mọ́tò Naomi. Mọ́tò Naomi mà lélé níwòyí. Ṣé kìí ṣe pé ìgbà wo ló ṣẹ̀ dé, ìgbà wo ló dé? Torí kò sí mọ́tò yìí bí látàárọ̀. A jẹ́ pé Naomi wà l'around. Wọ́n ní bí Tóbi bó ṣe lọ pé àwọn tó kù tó wà láàfin pé, nǹkan tóun máa rí òun ẹ máa rí. Wọ́n ní kíni? Wọ́n ní ṣé ọmọ ẹgbẹ́ mọ̀ wá tí Queen Naomi wọ ààfin. Wọ́n ní ní time báyìí. Ṣé kìí ṣe pé bí ló fẹ́ sùn sí? Meanwhile, kábíyèsí ti ránṣẹ́ sí pé kó wá pass night pẹ̀lú òun ní àná yẹn. Mójúmọ́ èní, wọ́n ní bó ṣe ń bọ̀ ṣá, ó ṣà mú Tádé ní káwọ́ wá. Láì fọ̀rọ̀ gun ẹ̀yin èèyàn mi, wọ́n ní bí Tóbi wọ́n kàn ṣe bẹ̀rẹ̀ sí ní gbọ́ ariwo. Yéyéyéyéyéyé, yógóyógóyógóyógóyógó pé kí ló ń ṣẹlẹ̀? Wọ́n ní kì í ṣe bí o. Wọ́n ní kí Naomi wá máa lọ o. Kí Naomi wá máa lọ o. Kí Naomi wá máa lọ. Àwọn ò gba Naomi láàyè níbí báyìí léni. Kí ló dé? Naomi fẹ́ pa wọ́n ni. Naomi fẹ́ ṣe wọ́n léṣe ni. Naomi ò jẹ́ kí kábíyèsí ti rojú ráyè rí àwọn. Kí ni Naomi wá ṣe ní ààfin níwòyí? Ó gbọdọ̀ sùn bí. Àwọn táwọn wà nídìí òrò táwọn ò rọ̀ sọ̀mù ní Naomi tó wá ń cheat àwọn gbogbo ìgbà. Àwọn kábíyèsí ò lè sún mọ́ wọn. Every time gbogbo ẹ̀tọ́ wọn ni Naomi ti gbà tán lọ́wọ́ wọn. Naomi ti ṣe gbá, Naomi ti ṣàwọ̀. Àwọn ò ní gbà. Àwọn ò ní gbà o. Àwọn ò ní gbà. Wọ́n ní dúró sí ìbẹ̀rù sí. Since kábíyèsí ò bá wọn ṣe nǹkan kan papọ̀, àwọn náà ò ní gbà fún kábíyèsí láti bá Naomi ṣe nǹkan kan papọ̀. Wọ́n ní ẹ̀fún ni àbí èdè. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo yógóyógóyógóyógó. Wọ́n ní gbogbo ààfin lánàá pé embarrassment wọ́n ń pariwo tó ń ṣe gbá tó ń ṣàwọ̀. Àfi kí Naomi wá máa lọ lálẹ́ yẹn. Lóru yẹn pé Naomi ò gbọdọ̀ sùn bí. Wọ́n ní kábíyèsí ní nǹkan tóun máa ṣe ó wà nínú òun. Wọ́n lórúkọ téèyàn fẹ́ sọ ọmọ ẹ̀. Ṣé ẹ mọ̀ pé inú ẹ̀ ló ń gbé? Bó ṣe ń gbé inú ẹ̀, kò sí ẹni tó mọ̀. Ẹ jẹ́ wá sọ nǹkan kan fún wa o. Ṣé ẹ mọ̀ pé ní this time around, kábíyèsí ò dẹ̀ kí òun àti Naomi. Wọ́n ti vow pé àwọn ò ní máa sọ àṣírí ara wọn síta mọ́. Bẹ́ẹ̀ ni, wọ́n ò ní máa sọ àṣírí ara wọn síta mọ́. Wọ́n ti ní awo mọ̀ sínú mọ̀ síkùn. Òun ni èyí táwọn dẹ̀ máa ṣe ń sìn. Pé since tó jẹ́ pé àwọn olórí tó dẹ̀ kí tí wọ́n jẹ́ kí àwọn
àwọn ní ìsinmi pé àwọn náà ní fún wọn láyè nínú live àwọn láti jẹ́ kí wọ́n máa gbọ́ àṣírí. Àfi tí wọ́n bá máa wá tí, àfi tí wọ́n bá bọ́ ṣe rí Naomi yẹn, ẹ̀hẹ́n, wọ́n lè máa rí o. Pé ṣùgbọ́n wọn ò lè táṣìírí ara wọn síta mọ́. Gbogbo ibi tó bá fẹ́ lọ, wọ́n ní àwo mọ̀sínú mọ̀síkùn wọn àti kábíyèsí àti Naomi nìkan náà máa ṣe gbogbo àṣàrò yẹn fún láàárín ara wọn. Wọ́n máa ṣàṣàrò yẹn fún láàárín ara wọn. Wọ́n ló tán o. Bí àwọn olórí tó bẹ̀rẹ̀ sí ní pariwo wọn gbọdọ̀, wọn ò ní gbà kí Naomi sùn sí ààfin yẹn lánàá. Wọ́n ní bí kábíyèsí ṣe wá ní okay pé ẹ̀yin security pé now pé ẹ lọ sí gbogbo kíní àwọn olórí wọn yẹn. Ẹ lọ sí kíní àwọn kẹ́ lọ bá mi tì wọ́n. Kẹ́ mú gbogbo ẹ̀ kẹ́ tì wọ́n. Kò sí kankan nínú wọn tó fẹ́ wọnú. Torí ilẹ̀ ti ṣú kábíyèsí ò lè ní kán dé wọn síta lóru. Ó ní bẹ́ẹ̀ sí gbogbo yàrá wọn yẹn, gbogbo ẹnu ọ̀nà chamber yẹn pé kán lọ padlock. Wọ́n ní kí ẹ wá wo wàhálà ìjà lánàá. Yógóyógó. Nípa kábíyèsí tó ṣẹ̀ṣẹ̀ wá ní kí kán fi wọ́n kí àwọn security pé kí wọ́n fi wọ́n lẹ̀ kán má lọ ṣe nǹkan. Ó bẹ́ẹ̀ sí nǹkan tóun fẹ́ ṣe wà nù. Pé káwọn security kan padà sí post wọn. Sí bid post wọn kán lọ dúró. Wọ́n ní wọ́n pariwo lánàá. Pé kò sí ẹni tó dá wọn lóhùn. Pé nígbà tó yá àwọn nìkan ariwo wá lọlẹ̀. Nígbà tó ń rẹ̀ ni dá wọn lóhùn, tó ń rẹ̀ ni bá wọn sọ anything. Ṣé ẹ rí kábíyèsí bá ṣe ń wo kábíyèsí yẹn? Kì í ṣe gbogbo ìgbà náà ni a máa ń sọ pé gbẹ́tùgbẹ́tù máa ń weigh down. No, kì í ṣe gbogbo ìgbà. Wọ́n try. Ẹ mọ̀ pé torí ẹ bọ́ ṣe ń try yẹn tó ní Ọlọ́run fail wọn. Tó wù wọ́n sunkún tó ń sunkún. Òun ló fi ń jarun pa, tó fi ń ja ìjà physical. Wọ́n ja spiritual títí. Kò ṣiṣẹ́ mọ́. Wọ́n wá fẹ́ jàjà physical. Wọ́n ṣe ń jàjà physical. So láì fọ̀rọ̀ gùn ṣá, Naomi pass night. Ó ṣá sùn sí ọ̀dọ̀ kábíyèsí. Ẹ mọ̀ pé wọ́n ní ó ní ìṣòro. Ó ṣòro fún kábíyèsí láti lọ máa sùn sí gbogbo ìgbà. Ọkùnrin máa ń ṣọ́. Ìyàwó ẹ̀ ni Naomi tẹ́lẹ̀ báyìí. Naomi máa lóhùn ò ní wà o. Tẹ́lẹ̀ Naomi ni o. Ṣùgbọ́n sìn, Naomi ti gba agbára. Naomi ti gba agbára o. Bọ́n ṣe ń gé Naomi lóru ní ìka ńsìn ló ń bọ̀ òrùka o. Bá ṣe sọ pé Naomi ti tẹ́lẹ̀ kọ́ leléyìí o. Naomi ti change. Agbára ó ti yí ọwọ́ padà. Agbára ti kan agbára. Agbára kan ti tẹ̀ fún agbára kan. Agbára Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. Agbára Ọlọ́run Olódùmarè. Agbára ti yí ọwọ́ padà o. Ẹ̀yin èèyàn mi, máa ń sọ fún wọn pé tí n bá gbọ́ àbí tí mo gbọ́dọ̀ jẹ́ kí ẹ gbọ́ torí a ti lẹ̀pọ̀. Bẹ́ẹ̀ ni, ẹ̀yin èèyàn mi ṣé mọ̀ pé a ti lẹ̀pọ̀. Ẹ̀yin èèyàn Queen Naomi gbogbo wa ti lẹ̀pọ̀. Ìṣòro Naomi ìṣòro wa ni. Orí ìṣerere Naomi ìṣerere wa ni. Bẹ́ẹ̀ ni, agbára Jésù, agbára ẹ̀jẹ̀ Jésù gbogbo wa la máa yayọ̀ ṣẹ́gun. Bẹ́ẹ̀ ni, ní ọ̀rọ̀ Naomi gbogbo wa la máa yayọ̀ ṣẹ́gun. Ikú ò ní jí gbogbo wa pa, àrùn ò ní sọ wá lọ́jọ́. Àánú Ọlọ́run á wà pẹ̀lú wa ní digbí. Bó ṣe ń lọ, a máa mú wá sí etí ìgbọ́ wa. Òun mo ní kí n sáré gbé wá sí etí ìgbọ́ yìí. Láìpẹ́ ayé ìgbà kan Naomi máa ní kábíyèsí òun wà. Wọ́n ní tí kábíyèsí bá pe Naomi láàárọ̀ ó ń bọ̀. Tó bá pe lọ́sàn-án ó ń bọ̀. Tó bá pe lálẹ́ ó ń bọ̀. Bóyá ó dẹ̀ ti fún àì tí gbọ́ pé bóyá òun àti security náà wọ́n jọ ń lọ tán jọ ń bọ̀. Bẹ́ẹ̀ ni, a ti mú security. Wọn ò ní sọ fún wa. Wọn ò ní sọ fún any minute, any moment, anytime.
tí kábíyèsí bá pé ìyàwó ẹ̀ pé kó máa bọ̀, ó máa wá náà ó di dandan. Mo mọ̀ pé pẹ̀lú ògo Ọlọ́run ó máa fi security ti Naomi tó máa lọ tó máa bọ̀. Torí incident tí ọjọ́ yẹn táwọn agbébọn rìn ṣe kíni. Ogun ọ̀run ò ní jẹ́ kí ogun ayé yìí kò lè ogun ayé yìí ò lè borí ogun ọ̀run. Torí àwọn áńgẹ́lì wọ́n ti sọ̀kalẹ̀, wọ́n ti rọ̀gbà yí Naomi káàkiri. Bẹ́ẹ̀ ni, yóò rí o, àní rí láburú mọ́ nínú ìgbésí ayé wa o. Ẹ ṣé ẹ̀yin èèyàn, torí ẹ̀ mo ṣe ní kí n gbé wá sétí ìgbọ́ wa. Kẹ́yìn náà gbọ́ bó ṣe ń lọ. Ẹ bá share, kẹ́ bá subscribe, kẹ́ dẹ̀ bá wa like ẹ. Ẹ ṣé gan-an ni. Ẹ ṣé tó bá ṣe ń lọ, màá tún máa gbé ìtókù wá fún wa. Ẹ ṣé bí ẹ ṣe ń tẹ́tí sí wa. Bye.